Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o. A kú òwúrọ̀ o, ẹ kú àsán o, ẹ kú alẹ́ o, a dẹ̀ kú ìyálẹ̀ta, a kú gbogbo ẹ̀, a kú alẹ́, a kú gbogbo ẹ̀ níbikíbi. Ó depend lórí ibi tí ẹ ti ń gbọ́ mi. Ní wákàtí ọ̀wọ̀ yìí, ó má ṣe kékeré o. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé wọ́n ṣe celebration birthday Adéwámiwá ní ààfin Ọ̀jájá. Adéwámiwá yẹn ni ọmọ kábíyèsí, ọmọ 18 years. Wọ́n ló wá sí ààfin. Ó dé láti abroad. Mi ò mọ ibi tó wà abroad, but wọ́n ṣà ló dé láti abroad. Wọ́n ní every time tó bá dé láti abroad yẹn, most especially pé kò ń fi Naomi ṣeré. Pé Naomi ni, kí ló ń jẹ́? Òun ni ọ̀rẹ́ ẹ̀. Òun ni ìyá ẹ̀ ní kí ó máa súnmọ́. Torí wọ́n mọ̀ pé tó bá ti, ìgbà tó wà láàfin, tó bá ti wá sáàfin, ọ̀dọ̀ Naomi ló máa ń dé sí. Naomi nìkan ló fojú jọ ní ààfin ní gbogbo ìgbà yẹn. Up till àná tó ti ìjọ birthday, ó ti di ìjẹta ń sìn. Wọ́n ní ó ṣà ń praise, ó ń dúpẹ́ ní gbogbo àwọn tí tó bá wọn ṣe, tó bá ṣe dúró ti àwọn ìyàwó bàbá ẹ̀ tó dúró tòun. Wọ́n nígbà tó ti ẹ̀ ṣe speech kó sọ pé òun ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́. Ó ní Naomi nìkan ni ó speak, ló sọ ọ̀rọ̀ ẹ̀ ní dáradára pé pé ẹ gbọdọ̀ gbàgbé pé mo sọ wípé time tí ó ń ṣe speech pé ó sọ wípé tí wọ́n ṣe prayer, yes, nígbà tí wọ́n ṣe prayer fún Adéwámiwá, ṣé o mọ̀ wípé ìyá ẹ̀ wà níbẹ̀? Wọ́n ní ìyá ẹ̀ sọ wípé nígbà tí ìyá ẹ̀ ṣàdúrà tán ni Mariam sọ wípé òun náà fẹ́ ṣàdúrà. Ṣé o mọ̀ wípé ó tọ́ sí láti ṣàdúrà torí òun gangan ló ní dùndún ọlọ́rẹ tó ta ní ọrẹ mọ́tò. Báwo ni wọ́n ṣe máa sọ wípé kí irú èèyàn bẹ́ẹ̀ máa ṣàdúrà fún ọmọ tó ń ṣe birthday. So máa dàbí ìpolóore ńlá ni fún Adéwámiwá. So ó yẹ kí wọ́n fún láyè kí Mariam náà gbàdúrà. Wọ́n ní ìyá ọmọ yẹn bó ṣe yarí pé láyé kò gbọdọ̀ gba àdúrà o. Wọn ò fún láyè láti gba àdúrà o. Pé wọn ò fún láyè láti pray o. Kó máa gbàdúrà fún ọmọ òun. Gbogbo ẹ̀ náà mo ṣà ti ṣe, mo ti ṣe iṣẹ́ yẹn fún wọn sí etí ìgbọ́ wa. So mo kàn ń ṣe introduction ni. Kó lè tètè yé yín pé nǹkan tó ń ṣẹlẹ̀. Bí ọ̀rọ̀ yẹn ṣà ṣe jẹ́ pé kò gbọdọ̀ ṣe àdúrà fún ọmọ torí nǹkan ti wà láàárín gbogbo wọn ṣá, àwọn náà mọ̀. So that is that. Wọ́n ní bí ó ṣe wá yá ni bàbá ẹ̀ tún sọ fún bàbá ẹ̀ tí wá sọ pé tó bá dẹ̀ ti ṣe tán, nǹkan tó bá fẹ́ pé kó ṣàlàyé fún òun, kó sọ kí òun mọ nǹkan tí òun fẹ́ ṣe. Kí kábíyèsí lè mọ nǹkan tó ń fẹ́ ṣe fún ọmọ òun. Pé kí ló fẹ́, nǹkan kí nǹkan tó bá fẹ́ pé òun á ṣe fún un. Bó ṣe wá ní àti pé bóun ṣe wà báyìí, nǹkan tó òun fẹ́ kí bàbá òun ṣe fún òun,
Wọ́n láti ìgbà tó tiẹ̀ ti wá yẹn pé ńṣe ló ń lọ tó ń bọ̀, tó ń lọ tó ń bọ̀. Òun àti Tóbi Lọ́ba, olórí Tóbi. Pé tẹ bá rí connection àwọn méjèèjì ní èyí tó wá yìí tó fẹ́ ṣe birthday. Ó lé kẹ̀ǹkà ṣe ni àwọn méjèèjì jọ ṣe wọlé. Àà, ìyẹn Tóbi Lọ́ba pẹ̀lú Adéwámiwá. Ó so like wọ́n ní bó ṣe ń wọ chamber tó ń jáde, tó ń jáde. Àà. Ọ̀rọ̀ yìí àbẹ́ mi. Wọ́n ní bọ́mọ yẹn kàn ṣe bá mẹ́nu ba nǹkan tí bàbá ẹ̀ sọ wípé kí ló fẹ́. Adé ṣe wà nǹkan tó fẹ́ sọ fún mi máa fún ẹ. Ó ní bọ́mọ yẹn ṣe tẹnu bọ̀rọ̀ nìyẹn. Pé bàbá òun nǹkan tó òun fẹ́ ni wípé òun fẹ́ kí Adéṣínà àbí kí ló lóun jẹ́ ọmọ inú àwọn ìbejì Tóbi Lọ́ba. Pé tọkùnrin yẹn òun fẹ́ kí kó accept ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀. Torí òun like ọmọ yẹn. Ẹ̀jẹ̀ òun àtọmọ yẹn bára mu. Spirit òun àtọmọ yẹn bára wọn mu. Kí bàbá ẹ̀ accept ẹ̀. Bàbá ẹ̀ ò gbọdọ̀ sọ wípé òun fẹ́ lé Tóbi síta o torí òun like Adéṣínà. Gbogbo equal right tí Tádéníkáwò ní pé òun náà ni Adéṣínà náà máa ní. Kí bàbá ẹ̀ accept ẹ̀ kó gbà wọlé gẹ́gẹ́ bí ọmọ ẹ̀. Gbogbo nǹkan kí nǹkan tí wọ́n bá ṣe fún Tádéníkáwò pé ọmọ yẹn pé Adéṣínà lẹ́tọ̀ọ́ láti gbà nínú ẹ̀. Therefore nǹkan tó òun fẹ́ nìyẹn. Tí bàbá òun bá lè ṣe fún òun. Tí wọ́n bá lè tí bàbá òun bá lè ṣe fún òun ló bá tán. Wọ́n ní bí gbogbo àwọn tó wà níbẹ̀ bẹ̀rẹ̀ sí ní wora wọn lójú pàápàá jùlọ àwọn olórí tó wà níbẹ̀. Ó sú wọn. Pé kí leléyìí, kí lọmọ yìí ń sọ jáde lẹ́nu. Wọ́n ló ṣáà sọ bla 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 bla. Pé nǹkan tó òun fẹ́ nìyẹn. Wọ́n ní kò sẹ́ni tó everywhere pa lọ́lọ́. Pé ọ̀rọ̀ leléyìí sọ jáde lẹ́nu àbí nǹkan mi. Pé wọ́n sọ wípé eléyìí ti kọjá be careful o. A jẹ́ pé olórí Tóbi ti ṣe nǹkan kan fún ọmọ yìí o. Pé níbo ló ti rí irú agbára tí Tóbi lò fún ọmọ yìí. Irú àṣẹ wo ló ṣe fún ọmọ yìí. Irú àìṣèjẹ wo lọmọ yìí jẹ kó tó máa sọ irú nǹkan bẹ́ẹ̀. Ṣé gbogbo awuyewuye tí ó wà ní palace látijọ́ yìí. Pé ṣé pé Adéwámiwá kò gbọ́ gbogbo àròyé tó wà ní palace pé Tóbi lọ gbé àwọn ọmọ ìbejì tí kì í ṣe ẹ̀jẹ̀ bàbá ẹ̀ gbé wọnú ààfin. Ó máa kúkú gbọ́. Ẹ mọ̀ wípé tí nǹkan kan bá ti generate spirit èèyàn, olúwa ẹ̀ máa sọ ìsọkúsọ. Ohun tí kíní yẹn bá ká lójú ẹ̀. Ó máa tó mọ̀ pé nǹkan tó òun sọ yìí ṣé pé ó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ilé olórogún, that is ilé olórogún for you. That is ìyàwó púpọ̀. Nǹkan tó máa ń fà ní ilé polygamous family. Ṣé ẹ rójú ayé àbẹ́ ẹ rí ẹ̀yin èèyàn wa? Ṣé ẹ rójú ayé àbẹ́ ẹ rí? Oh my God. Ẹ̀yin èèyàn wa, kí lẹ ti rí sí? Wọ́n nígbà tó sọ yìí pé ṣe lẹ́rú bá Naomi. Ó wà shocked. Pé ìwárìrì bá Naomi. Ọmọ tó jẹ́ pé ilé òun ló ń lò sí tó ń jẹ tó ń mu tó sọ pé kò sí ẹni tó dàbí olórí Naomi. Tí ìyá ẹ̀ náà dẹ̀ sọ wípé yes pé olórí Naomi nínú gbogbo àwọn ìyàwó bàbá ẹ̀ olórí Naomi ni.
Number one. Ló bá di pé 9 minutes lọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀sọkúsọ. Ẹ̀yin èèyàn mi, màá máa sọ many things tó kù fún yín. Later. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá comment kí ẹ dẹ̀ bá ṣe analysis tó kù. Ẹ ṣé o. God bless you. Amen.